Only Jesus TV. Ogun ti dé. Àwọn mùsùlùmí kan wọ́n ti jáde nítorí àwọn àáfàá wọn. Wọ́n ní kí wọ́n pa Abdulmalik Musa, kí wọ́n pa MS Baba, kí wọ́n pa Area Salatu, kí wọ́n pa Evangelist Ezekiel Noah. Ẹ wo gbogbo nǹkan tí mò ń sọ yìí kì í ṣe pé èmi kàn ń sọ ládàbọ̀wọ̀ tèmi pé bóyá mo kàn ń sọ o. Rárá, ẹ ṣe rí ẹ máa bẹ̀rẹ̀ sí ní wo àwọn fọ́nrán kan báyìí sí i. Gbogbo àwọn fọ́nrán tẹ̀ ń wò lójú àwòrán yìí, gbogbo wọn pátá ló bá yín sọ̀rọ̀. Ló fìdí ohun tí mò ń sọ yìí, ló fìdí ẹ̀ múlẹ̀. Ìdí gan táwọn mùsùlùmí ṣe wá jáde tó ń gbé àwọn àáfàá wọn níjà tí wọ́n pa wọ́n láṣẹ pé kí wọ́n pa àwọn èèyàn wọ̀nyí. Ẹ máa rí díẹ̀ nínú àwọn fọ́nrán tí ẹ fẹ́ lọ wò yìí. Ẹ ṣáàjọ ẹ farabalẹ̀ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti wo fọ́nrán yìí láti bẹ̀ títí dópin. Ẹ bá mi share, ẹ jẹ́ káwọn èèyàn kó rí fọ́nrán yìí kó lọ fà, kó lọ gan. Ẹ bá mi pín káàkiri. Ṣẹ̀rẹ́ ẹ̀yin mùsùlùmí tẹ máa bá fọ́nrán yìí pàdé. Ẹ wò ó, ẹ ń fẹ́ jẹ́ kẹ́ ṣe kí ni, kẹ́ fi ìbẹ̀rù Ọlọ́run kẹ́ fi wo fọ́nrán yìí o. Ọ̀rọ̀ àbòsí kọ́ lélẹ̀, ohun tẹ́yin náà bá rí sí gbogbo apáta la máa dá sí. Nítorí mo ṣe fẹ́ kẹ́ wò láti bẹ̀rẹ̀ títí dópin kẹ́ lè mọ bí ẹ ṣe máa dá sí fọ́nrán yìí. Ẹ ṣé, yóò dára fún wa. Ó yá lókè lọ́hùn. Ọ̀bọ arákùnrin tí wọ́n ń pè ní Abdulmalik yìí, mo wá fún ọ ní warning, mo wá fún ọ ní kìlọ̀ lórí àwọn nǹkan kan. Tó o bá fẹ́ ṣe orí ibú, mo fẹ́ fún ọ ní kìlọ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, mú ọ̀rọ̀ Sheikh Ahmed Labib ìjọba mọ́rọ̀ wọn kúrò lẹ́nu tó o bá fẹ́ ṣe orí ibú. Àkọ́kọ́ nìyẹn. Ṣé Labib kì í ṣe ẹni tó lè máa drag online o? Wọn kì í ṣe àfáà tó lè máa yẹpẹrẹ online o. Tó o bá fẹ́ ṣe àdákò gidi, mò ń sọ fún ọ o. Máa bọ́lọ́run fà á, Ọlọ́run bá fà á, ló bá wù Ọlọ́run kó fi ọmọ nà, tó bá sì wù Ọlọ́run kó má fi ọmọ nà, ìwọ àti Ọlọ́run ní ẹjọ́ máa drag ẹ̀. Wàmọ́ líle lọ́hú fáwọn aláwùmí muhadin. Gbogbo ẹni tí Ọlọ́run bá ti ṣì lọ́nà, gbogbo ẹni tó bá ti ṣìnà, gbogbo ẹni tó Ọlọ́run bá ṣì lọ́nà, kò sẹ́ni tó lè fi mọ̀nà o. Mú ọ̀rọ̀ àáfàá Labib, àáfàá wa ìjọba gbogbo ayé, mọ́rọ̀ wọn kò lẹ́nu. Má gbé picture wọn sókè mọ́ bọ́ọ̀ bá fẹ́ ṣe àdákò. Aláwọ̀kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀, lọ change orúkọ rẹ. Tó o bá mọ̀ yìí pé kèfèrí ló fẹ́ máa ṣe, tó o bá mọ̀ pé ẹbọ abọ́gi bọ̀pẹ̀ abọ̀sùn lọ́wọ́ kan fẹ́ máa ṣe, lọ change orúkọ rẹ. Lọ change orúkọ rẹ sí òrìṣà ṣe kinní kan. Orúkọ Islam kì í ṣe nǹkan tó lè máa fi ṣe tó fi lè máa ṣe orí ibú káàkiri online. Be warned. Islam kì í ṣe nǹkan tó lè máa gbé káàkiri kó máa dọ̀tí. Lọ change orúkọ rẹ tó bá mọ̀ pé ó sì Islam mọ́. Malik Musa, ìwọ ló ní fídíò yìí, wọ́n ní ìdẹ̀ ní fídíò yìí fún ẹ. So orí tán bá ní kéèyàn ó ní ìmọ̀ tààrà, Ọlọ́run bùn ẹ ní ìmọ̀ tẹ̀gàn ńkọ́. Béèyàn sì tún pẹ́ gangan, Ọlọ́run bùn ọ ní ìmọ̀, ó ké ó sì mọ́, Ọlọ́run kàn ní gbébi tó yà sí nìyẹn. So wá rí wọ́n ní tí mo fẹ́ fún ẹ ni pé lórí Sheikh Labib Lagbaji tó ń try láti ṣe correction, tó mọ̀ pé fídíò tó ń sì yẹn ó lọ fàgùn, ó try láti bring bàbá dà ní. So wá rí fídíò tí wọ́n ṣe fún ẹ tán fi kí ọ nílò yẹn, mí ìsàwádà a máa sọ̀rọ̀ nípa Sheikh Labib Lagbaji mọ́. So ìgbà míì wà téèyàn bá ṣe ọba tó dáyàn, Ọlọ́run gbà mí ó lè gbójú mbẹ́, Ọlọ́run yìí ti rí rò. But Sheikh Labib Lagbaji fún ẹ no go area ni, ó bẹ́ẹ̀ ni, má lọ bẹ̀. Mi ìfẹ́ mọ nǹkan tó gbé mi àbí nǹkan tó ń dún lára ẹ̀, má lọ bẹ̀, má lọ bẹ̀, má lọ bẹ̀, agbára àwọn nìkan ò dáa ká, má lọ bẹ̀. Ó gbọ́ mi sọ anybody ó lè gbẹ́ lómi ò bọ̀ Sheikh Labib Lagbaji. Àwa ń sáré káàkiri lórí MS Baba àti Malik. Ṣé bí àwọn àáfàá láṣìírí lọ́wọ́? Àṣírí tọ́lọ́run fún yín tó jẹ́ wípé tẹ́ bá dòde ẹ máa ń halẹ̀ lóde wípé mo lè ní kó yàgbẹ́, mo lè ní kó kú. Ẹ sà sáwọn ọmọ yìí, ẹ sà sí MS Baba, ẹ sà sí. Àṣírí tó ń bẹ lọ́wọ́ yẹn fi pa. Malik ni ọmọ wa ni. Ó mọ kí ó nílà káyè. Gbogbo ẹ̀ ló ń tú sí wẹ́wẹ́. Ẹ fàṣírí yìí ẹ fi sà sí kí làákàyè ẹ̀ dàrú kó mọ̀ mọ́ tó ń ṣe mọ́. Ṣé bá àṣírí ń bẹ lọ́wọ́ yín? Mo lọ sóde kan lọ́jọ́ kan. Òde ní mi ni a lọ sọmọ lórúkọ. Bóyá àwọn kí àfáàní àdónò gbà tó jàjà wá gba microphone. Ó láṣìírí ń bẹ lọ́wọ́, ó ló lè sà sí àfáà kan
kó sì mọ yàgbẹ́ báyìí báyìí bí kílẹ̀ sì gbé mi kúkú báyìí. Ẹ má jẹ́ ká fi àṣírí tààlà ní àti kùránì àti gbùntà ní ẹ má jẹ́ ká fi halẹ̀ mọ́ra wa mọ́. Ogun ti dé báyìí, ẹ jẹ́ ká sá lórí àwọn tó jọ́ta Islam tí wọ́n ń sọ̀rọ̀ ànábì láì dáa, tí wọ́n ń bú Ọlọ́run, tí wọ́n tún bú àwọn àfáàtàn nírọ̀lẹ́ ń pa. ńbẹ ṣùgbọ́n lálàyé àti tèyí tẹ́ ẹ sọ yìí pé man baddala dinahu faqtuluhu bẹ́ẹ̀ ni man taraka dinahu ẹni tó bá fi ẹ̀sìn rẹ̀ lọ lóòótọ́ tọ́nìkan pa àwọn àmọ́ wọn kọ̀ yádà rẹ̀ pẹ̀lú kankan mufarriqan lil jamaha tó wájá pé nígbà tó wọn ò sí Islam mọ́ yẹn ó dẹ̀ jẹ́ lára àwọn sójà tí àwọn tí ẹjọ́ ń ṣe ètò ẹ̀sìn ó wá jáde kó ní Islam yẹn ó wá tún lọ ń wá bí ó ṣe tú ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ ká pé ẹ̀yin náà túká tí ń wá bí ó ṣe dá gbogbo nǹkan rú tí ń sàn sọ̀tẹ̀ tí ń di kúkú. irọ́ ni kò sí nǹkan tó ń jẹ́ mufarriqan lil jama'a níbi hadith yẹn ìsítà kó jẹ́ sí pé àìmọ̀kan tàbí àbòsí òun ló ṣẹlẹ̀ níbí báyìí. Kò sí nǹkan tó ń jẹ́ mufarriqan lil jama'a. Al-mufariqu lil jama'a òun ni Muhammadu sọ. Ìyàtọ̀ dẹ̀ wà láàrin méjèèjì because tẹ́ bá sọ pé al-mufariqu kí n wí bákan náà kí n wí ní tó nǹkan náà. Al-mufariqu lil jama'a ó yàtọ̀ sí al-mufariqu lil jama'a. Ẹ máa rí pé aláwọ̀kọ́ tí mo pè yẹn mo jágbe mọ́ rí yẹn al-mufariqu lil jama'a ó yàtọ̀ sí kí n sọ pé al-mufariqu lil jama'a. Ṣé tí bá sọ pé al-mufariqu tí mi jágbe mọ́ rí yẹn so ó túmọ̀ sí pé ẹni tí ó kúrò láàrin àwọn mùsùlùmí al-mufariqu lil jama'a ay al-mufariqu li jama'atil muslimin. Ó jẹ́ so ẹni tí ó kúrò láàrin àwùjọ àwọn mùsùlùmí tó lóhùn bá wọn ṣe mọ́. Nǹkan tí Muhammadu sọ níbi hadith yẹn, Muhammadu sọ pé al-mufarriqu lil jama'a, kò sọ pé mufarriqu ẹni tó ń da àwùjọ mùsùlùmí tàbí tí ó ń skátà àwùjọ mùsùlùmí rárá. Kò lè sọ pé mufarriqan lil jama'a, kò wí kankan nínú gbogbo nǹkan tẹ́ sọ yẹn. Ìsídà kó jẹ́ àìmọ̀kan tàbí àbòsí. Kí lẹ̀ máa ń ṣe àwọn nǹkan báyìí fún? Kí lẹ̀ ń ṣe báyìí fún? Ń tí ẹ̀sìn yìí bá jẹ́ ẹ pè é fáwọn èèyàn ká sinmi ká mọ̀ pé káwọn èèyàn mọ ibi tí wọ́n ń lọ. Báwo lẹ ṣe máa sọ àwọn nǹkan báyìí tí máa expect káwa wá dákẹ́? Ẹ mislead àwọn èèyàn nìyẹn náà. Ibi tí parọ́parọ́ bá wà náà ni járọ́járọ́ máa ti wà dandan nìyẹn. Ẹ̀yin kan ò lè máa dúkùkù lajà máwọn kan pé wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tẹ́ bá mislead àwọn èèyàn. For what? Àbòsílẹ̀ ìṣẹ̀lẹ̀ ibo ló wà nínú hadith pé mufarriqan lil jama'a tàbí al-mufarriqu lil jama'a kò sí. Muhammad sọ pé al-mufarriqu àwọn mẹ́ta kan ẹ̀jẹ̀ wọn tọ́ kẹ́yìn mùsùlùmí kẹ́ ta sílẹ̀. Ẹ̀jẹ̀ wọn tọ́ nínú Islam pé kí wọ́n ta sílẹ̀. Ath-thayyibu zani ẹni tó ṣe zina tó ti mari ọkùnrin àbóbìnrin. An-nafsu bin-nafs ẹni tó pààyàn mùsùlùmí tó pa mùsùlùmí ẹgbẹ́ mo ṣàlàyé yẹn sẹ́yìn. At-tariku li dinihi ẹni tí ó fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ al-mufariqu lil jama'a. Al-mufariqu yẹn atfu bayan ni fún at-tariku li dinihi yẹn ni pé ẹni tó fi ẹ̀sìn ẹ̀ sílẹ̀ atfu bayan náà ń pè nínú ilé kéwù ni àbíkọ́ pè ní badal sometime nígbà mi. So at-tariku li dinihi ẹni tó fi ẹ̀sìn ẹ̀ kalẹ̀ al-mufariqu lil jama'a. Muhammadu wa ṣàlàyé dára pé ẹni tí ó sọ pé òun bá àwọn mùsùlùmí ṣe mọ́ al-mufariqu tó depart like tó lóhùn bá wọn ṣe mọ́ tó lọ lọ́tọ̀ ó yà ọ̀nà tí ẹ̀ lọ́tọ̀ fún ní oúnjẹ al-mufariqu kìí ṣe mufarriqan lil jama'a, kìí ṣe al-mufarriqu lil jama'a, kìí ṣe ni tó ń kátà, kìí ṣe ni tó ń ya àwùjọ mùsùlùmí nóò irọ́ ni àbí kó lè já ìmọ̀ kan. Kí lẹ́ ń ṣe báyìí sí náà? Anyway ẹ jẹ́ ká ṣe fídíò yìí káwọn èèyàn mọ̀ pé irọ́ ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ because kí la fẹ́ sọ ṣé ká máa wòran ni a lè wòran náà. So ṣe ẹ̀ká àwọn èèyàn mọ̀ wípé bọ́n ṣe máa ń parọ́ láti fi tàn yí sẹ́sìn yẹn nìyẹn. Gbogbo àwọn nǹkan tó ṣe kókó tó yẹ kán sọ òdodo yẹ fún ìwọ̀n ní sọ́kọ́ ẹ jẹ́ káwọn èèyàn tún lélẹ̀ ìbáyìí sí ẹ máa dáadáa yàn lẹ́bi pé èèyàn bá ṣe báwo lèèyàn ṣe fẹ́ dákẹ́ báyìí. Àwa ń sáré káàkiri lórí MMs bàbá àti Malik. Ṣé bí àwọn àfà láṣìírí lọ́wọ́ àṣírí tọ́lọ́hun fún yín tó jẹ́ wípé tẹ́ bá dóde ẹ máa ń halẹ̀ lóde wípé mo lè ní kó yàgbẹ́ mo lè ní kó kú. Ẹ sàṣàwọn ọmọ yìí ẹ sàṣẹ́ MS bàbá
ẹ sàsì àṣírí tó ń bẹ lọ́wọ́ yẹn fi pa Malik ni ọmọ wa ni ó mọ kéwó nílàákàyè gbogbo ẹ̀ ló ń tú sí wẹ́wẹ́ ẹ fàṣírí yìí ẹ fi sàsì kí làákàyè ẹ̀ dàrú kó mọ̀ mọ́ tó ń ṣe mọ́ ṣe bá sì rí ń bẹ lọ́wọ́ yín. Mo lọ sóde kan lọ́jọ́ kan òde némì ni a lọ sọmọ lórúkọ bóyá àwọn kí àfáàyàn ní àdónò gbà tó jàjà wá gba microphone ó láṣìírí ń bẹ lọ́wọ́ ó ló lè sà sí àfáà kan kó sì mọ ìyàgbẹ́ báyìí báyìí kí lẹ́sìn gbé mi kúkú báyìí. Ẹ má jẹ́ ká fi àṣírí tààlà ní àti kùránì àti gbùntà ní ẹ má jẹ́ ká fi halẹ̀ mọ́ra wa mọ́. Ogun ti dé báyìí ẹ jẹ́ ká sá lórí àwọn tó jọ́ta Islam tí wọ́n ń sọ̀rọ̀ ànábì láì dáa tí wọ́n ń bú Ọlọ́run tí wọ́n tún bú àwọn àfáàtàn nírọ̀lẹ́ ń pa ẹ sà sí wọn àṣírí wọn tó yẹ ká sà sí wọn wà lọ́wọ́ yẹ sà sí wọn. Lákàn ti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo agbára òun ni àwọn mùsùlùmí yìí sà láti rí wípé wọ́n ṣe wá láìda. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n á ti rí àwọn nǹkan tá à ń sọ yìí tí wọ́n á ti gbìyànjú àti sọ àmọ́ nítorí pé wọ́n wà ní àrọ́wọ́tó àwọn mùsùlùmí yìí wọ́n á dẹ̀ ṣe wọ́n láìda. Wọ́n wá sọ pé Allah ló mú gbogbo nǹkan tá à ń sọ pátápátá nípa ẹ̀sìn Islam. Mo fi Ọlọ́run Olódùmarè búra fún yín òdodo ni. Ẹ̀sìn Islam wọ́n gbé e wá láti wá fi kó wa lẹ́rú ni. Wọ́n gbé e wá láti wá fi yí àyànmọ́ wa padà ni. Wọ́n gbé e wá láti wá fi ba ilẹ̀ wa jẹ́ kí wọ́n pa gbogbo wa kí ìlú wa kó má rójútùú. Wọ́n fẹ́ sọ ìlú wa di Afghanistan. Wọ́n fẹ́ sọ ìlú wa di Sudan. Wọ́n fẹ́ sọ ìlú wa dà nǹkan tí ilẹ̀ Haúsá dà. Ẹ̀yin èèyàn wa Allah tí wọ́n gbé wá kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Tí àáfàá kan bá ń sọ fún ẹ wípé Allah ni kò tọ́ láti jọ́sìn fún o gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan àyàfi Allah, irú àáfàá bẹ́ẹ̀ tètè sá fún torí pé àáfàá bẹ́ẹ̀ ó fẹ́ ba ayé ẹ jẹ́ ni. Àáfàá bẹ́ẹ̀ ó fẹ́ pa ẹ́ lápasáyé ni. Ṣé rí Allah ṣe ló dà gẹ́gẹ́ bí nǹkan tí mo mú dání yìí. Kẹ́yìn ti mọ Ọlọ́run Olódùmarè tó dá ayé tó dọ́run lọ́dọ̀ yín. Káwọn kan wá ní nǹkan tẹ́ ń ṣe yẹn kò dáa bí bẹ́ẹ̀ kọ́ lè ṣe máa ṣe ẹ́ bọ́ lẹ́ ń ṣe nǹkan tẹ́ ń ṣe yẹn ò dáa. Ẹ máa jọ́sìn fún Allah nìkan ni kẹ́ ẹ máa jọ́sìn fún òun ló dá ayé ló dọ́run. Wá múwèé kan wá pé wọ́n kọ síbẹ̀ pé Allah yẹn ló dá ayé ló dọ́run. Irọ́ ni o. Allah yẹn nǹkan táwọn pè lára tán wá pè fún yín pé òun ló dá ayé ló dọ́run ṣìgìdì lásán ni. Wọ́n wá lọ kọ́lé fún síbì kan wọ́n fi síbẹ̀. Wọ́n wá ń sọ fún pé tẹ́ bá ti fẹ́ pe Allah yẹn o kẹ́ ẹ máa yí orí sí ibi tí ilé ẹ̀ wà. Ẹ̀yin èèyàn wa ẹ jí. Ọlọ́run Olódùmarè ò nílé. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Àṣà àti ìṣe ló fún oníkálukú. Àṣà àti ìṣe àwọn ọmọ Lárúbáwá òun ni Islam. Ìdí nìyí ló fi jẹ́ pé ẹ ò lè fi èdè míì bá Allah sọ̀rọ̀ yàtọ̀ sí èdè Lárúbáwá. Ṣé ẹ rí ìwé tó wà lọ́wọ́ mi yìí àlòkù ìranù yìí? Mo fi Ọlọ́run Olódùmarè búra fún yín kò sí agbára kankan nínú ìwé yìí, kò sí ìmọ̀nà kankan nínú ìwé yìí, kò sí ìgbàlà kankan nínú ìwé yìí. Ẹ̀tànjẹ lásán òun ni ìwé yìí. Ìtàn Ìjàpá àti Yánníbo ló wà nínú ìwé yìí àti wípé ìwé yìí tẹ́ ẹ rí lọ́wọ́ mi ìwé ogun ni. Ibi tán bá ti gbé e lọ wọ́n fẹ́ lọ pa wọ́n kí wọ́n gba ilẹ̀ wọn ni. Ẹ jí ẹ má sùn. Tá àáfàá kan bá ní kinní kan wà tóun fẹ́ fún ẹ tóun fẹ́ kà fún ẹ irọ́ lásán ni. Ṣé rí gbogbo àwọn àáfàá yìí nǹkan tí wọ́n ń lò náà ní iṣẹ́ àwọn bàbá wa. Àmọ́ nítorí pé òdodo òun ni àwa ń sọ kò sí bí wọ́n ṣe fẹ́ gbìyànjú tí wọ́n ṣe fẹ́ lo iṣẹ́ náà ó máa dà lé wọn lórí ni. Àdàbí tó bá yẹ pé à ń parọ́ ló kù. Ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ jí ẹ padà lọ sí ilé yín. Nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. Ìwọ tí wọ́n ń bọ Ògún nílé yín, Ògún ò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ògún yìí ó dẹ̀ tún ju Allah lọ. Ìwọ tí wọ́n ń bọ Ọbàtálá nílé yín, Ọbàtálá ò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ọbàtálá ju Allah lọ. Allah ó tún fi Ọbàtálá búra nínú Quran. Ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ jí. Mò ń bẹ̀ yín ni torí tí ẹ ò bá tètè jí àwọn ará bí wọ́n ti ń pète pèrò oríṣiríṣi nǹkan tó fẹ́ ṣe. Wọ́n fẹ́ fi ẹ̀sìn Islam kó wa lẹ́rú ni. Ìdí nìyí tí mo fi sọ pé tẹ́ ẹ bá ti fẹ́ dìbò ẹ rí i dájú wípé ẹni tẹ́ ẹ fẹ́ dìbò fún ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá, tó nífẹ̀ẹ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ má lọ dìbò fún Fúlàní, ẹ má lọ dìbò fún ẹrú Lárúbáwá tó máa kó wa lọ sí ilẹ̀ Lárúbáwá.
ẹ jí ẹ má sùn. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Àwọn mùsùlùmí lórí ilẹ̀ wa fọ́rínà ni wọ́n fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wa ni, wọ́n fẹ́ da ojú àṣà àti ìṣe wa bolẹ̀ ni. Ẹ jí ẹ má sùn. Eré Àsálátù lọ kọrin ní ṣọ́ọ̀ṣì, àbá kan ló yọ bẹ́rí ẹ̀dànù ní fẹ́ẹ́ nítorí ṣẹ̀ríà àbí kílẹ̀ ń pè. Mo ní kí ló dé láìṣe pé ó jí lọ́mọ, láìṣe pé ó pa ẹ́ lọ́mọ. Èèyàn wọ́nà àtijọ́ àti mu dénú ilé Ọlọ́run, ó lọ kọrin bẹ̀ ṣẹ́ bórí èèyàn lọ́wọ́ ẹ̀ ní àbá ibà pẹ́ èèyàn lọ́wọ́ ẹ̀. Kí ló dé tẹ̀yìn àfà ẹ̀kọ́ ṣe játijàti rédèrèdè gan-an? Ṣé social media ló jẹ́ kẹ́ máa ṣìwì? Ẹ kàn ń fi ti yín bá àwọn àfà gidi lójú jẹ́, ẹ fi ń dà wọ́n lọ́pọlọ rú, ẹ wá ń dorí àwọn èèyàn rú, ẹ kàn ń ṣe ránmọ̀rànmọ́, ẹ wá jẹ́ kẹ́sìn yẹn wá tẹ̀ sún àwọn èèyàn wá kórìíra àti ṣẹ̀sìn yẹn àbí bí gbà pé kò sí ìsìláàmù tẹ́lẹ̀ ẹ kàn ń ṣe ránran ẹ mọ̀ pàànà bí gan fúnra rẹ̀ sọ́nù àyà kan ó ní àáfà tó bá ti ń ṣeré dèrèdè ránran tó ti tutùkutù kí ló ní kàn ṣe ó ní kàn bẹ orí ẹ wá ní kàn wò ṣùṣù kàn bẹ ọmọ kọ́ pọmọ lọ́mọ toró lọ kọrin ṣọ́ọ̀ṣì tó bá jẹ́ wípé ọmọ tiẹ̀ inú ẹbí yín lògo àsàlátù yẹn ti jáde rè àsàlátù tó ti jáde inú ẹbí yín ló wá tàbọ̀ ọmọ tiẹ̀ ló jèrè àsàlátù wá ní kí wọ́n lọ bẹ orí ẹ àwọn àfọ òfò àwọn àfọ àránù àfà kan náà tẹ̀ sọ ó nànà bí nẹ́bà lòun ò ṣe ìsìláàmù mọ̀ kọ́ bẹ orí ẹ ti rí rédèrèdè rádaràdà tẹ̀ ń ṣe náà rè ṣẹ́yìn ìran Yorùbá tó fẹ́ pín nílé ẹ wá ń pariwo kọ́ pín Nàìjíríà ṣé tó bá ti pín Nàìjíríà Yorùbá ò ní tún pín á pín kẹyọkan ó ń kálukà wá di pé ẹ mọ kípò ẹ kọ́lọ́mú dọ́mù yẹ́gbẹ́ bá ṣe máa pín nìyẹn sọ̀rọ̀ nìyẹn jáde lẹ́nu gbòòrò àfa yẹn ẹ̀dẹ̀lẹ̀ ẹlẹ́sìn olóró ẹlẹ́sìn nìyí tó bá jẹ́ bí wọ́n ṣe ń ṣe lé Árábù nìyẹn tí wọ́n ń ṣèrànù tó jẹ́ ẹ̀pá bẹ́ẹ̀ tí lu wọn ríran ọ̀ràn rédèrèdè bí Nàìjíríà ṣe rí tó ń jẹ òjé jẹ tọ́nà òṣè lọ tó kò ṣe bọ̀ ẹ̀yin máa lọ bẹ̀ lọ́dọọdún bẹ́ẹ̀ ṣe lọ múra lẹ́ ń lọ ájì ẹ máa lọ ẹ̀nà ẹ̀ sọ̀kà ṣètánì ẹ̀yin gángan ṣètánì ayé ara yín ẹ wọ ọmọ ọlọ́mọ ṣùṣù ògo ológbòògbò kan ìdílé kan ayé àwọn kan ẹ̀dẹ̀ ní kí wọ́n gbá toró wá àti jẹ àti mu ó wà lọ ṣọ́ọ̀ṣì àìmọye ọdún tẹ̀ǹtì ìfáìtì kírísítẹ́nì wá sí mọ̀lúdù àti kí náà wọn mọ́ máa ń ṣe tó bá fẹ́ kẹ́ ẹ̀rọ tẹ̀sí kí náà pè náà tó bá fẹ́ náà ka Kùránì ṣe wòlímọ̀ àìmọye gbàtẹ́ tí pọ́nmọ́lá kírísítẹ́nì wá bí wòlímọ̀ yín tó máa náwó tó máa nọ́ra ẹ̀ ṣe ní kọ́pọ̀ àwọn yẹn no owó wà pò tí yín ìyá àìmọye kírísítẹ́nì tó kọ́ mọ́ṣáláṣí inú yín á dùn ẹnu gbogbo ọlọ́ǹga so ìgò èṣù náà èrè àsàlátù lọ gbéga ẹ̀yin ẹni bì ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí Yorùbá ní tòlọ́síwájú náà nílé ẹ kàn ń dojú táwọn àfa gidi kódà gbogbo àwọn bàbá dáadáa tó ti lọ ṣáájú nìyẹn wọn kàn máa gbé iṣẹ́ pè lọ́rùn ni pé bó làwọn ilé ti wá ẹ sáà lo social media ránran ẹ má wọ́ọ̀rì kò kú sí nǹkan ta ní ìgbà là ń lò èyìnbó máa tó wà nǹkan ṣe sọ̀rọ̀ ayé wa ìgbà tó gòdà mọ ẹ má wọ́ọ̀rì wo ẹ̀yin fámílì rẹ̀ àsàlátù ẹ lọ gbé àfa yẹn kẹ sú ẹ má sú ẹ sí magistrate o high court ní kẹ sú ẹ sí l'Àbújá orí ẹ tí ò pé yẹn á padà pé tọ́lọ́ba ní orí bákan náà á nípàdé ayọ̀. Eré Àsálátù bàbá yín lẹ ní fídíò yìí òótọ́ rèé délẹ̀ ká mọ́ bára wa sọ ṣe fẹ́ gbọ́ bàbá ẹ má fi ayé yín please ẹnikẹ́ni o torí pé Ọlọ́run ìjẹ́ ó tán fún yín tó bá ṣe bí ẹni dáfọ́ta yín ẹni ró lórí burúkú àwọn tí ń pariwo ìyá nísìn iṣẹ́ tí yín lẹ̀ ń ṣe o iṣẹ́ yín òun lẹ̀ ń ṣe olórí burúkú kan ò dẹ̀ lè expect wípé kí Christian sì sí owó tiẹ̀ kó fi pè yín nínú làágùn rẹ̀ kẹ́ wá débẹ̀ kẹ́ mọ́ kọrin kí ànábì kẹ́ mọ́ kọrin kí Quran you have done the right thing ẹ ti ṣe tayọ tó yẹ kọ́ ọmọlúwàbí ṣe kódà káwọn babaláwo pè yín mo ti ẹ̀ jẹ́rìí yín ẹ ti ẹ̀ ṣe akọ̀wó tí n bá gbọ́ pé ẹ kọ́wó tí n bá wá sí ilé yín tí n bá fún yín ní kúkú Eré Àsálátù ẹ má fòyà o àwọn ọmọ Nàìjíríà wà lẹ́yìn yín o ẹ̀sìn tẹ́ ẹ bá ti wà nú ẹ̀ tẹ́ ẹ rí pé kó làlàáfíà ẹ fi ilẹ̀ àfọ olórí burúkú kan mò ń wò ń jò ní ó ń sọ̀rọ̀ ó ń kọ̀ndẹ́mù yín gbé ẹ̀ torí pé ó ti ṣe kíní ẹ̀ kan bẹ̀ lórí ìyàwó wèrè ń bẹ́ ń ṣẹlẹ̀ títí ń ṣí ọ́nà o ìyàwó wèrè ń lọ ṣẹlẹ̀ títí lọ ń gbàdúrà sọ̀rọ̀ ayé rẹ o gbogbo àwọn ìyàwó àwọn àfáà yẹn ó yá ẹ lọ nú gbogbo chọ́ọ̀chì àgbàlá ayé káàkiri pé orúkọ wo ló pọ̀ jù ní chọ́ọ̀chì as of today mo fi kàbà búra wà mọ́ yìí pé Muslim people made up of church Muslim people made up of church àwọn Muslim kún church bíbà tó bá máa ka Christian tó wà ní church gan nínú 100% wà láìtàláì bóyá ni Christian tó wà ní church ju 30 lọ bọ̀ tó bá dénú church yẹn wà bá àwọn mùsùlùmí tí ń bẹ ní church nítorí wípé kí ni Christianity wọ́n fàyè gba kí ni wọ́n fàyè gba àlàáfíà ìṣẹ̀ṣe wọ́n fàyè gba àlàáfíà inú àlùkùrán náà lẹ́ẹ̀tì mọ́ rí wọ́n ní kí wọ́n pa inú àlùkùrán náà lẹ́ẹ̀tì mọ́ rí wọ́n ní kí wọ́n gé lọ́wọ́
ẹ mọ̀ sọ pé ẹ̀ ń tọ́ súnà ẹ mọ̀ sọ pé ẹ̀ ń ṣe sẹ̀ríà ẹ mọ̀ sọ pé ẹ̀ ń ṣe sẹ̀ríà ẹ ṣe eré asálàtù ẹ ṣe tí ó bá mọ́jọ́ láyé dá o ẹ má jẹ́ kán fẹ̀sìn bá yé yín jẹ́ o China ń produce nǹkan America ń produce Japan Germany Italy Nàìjíríà wọ́n fẹ́ fẹ̀sìn bá ti wá jẹ́ ni ẹ má dáhùn lóhùn o ẹ̀sìn tí ò bá ti lálàáfíà ẹ̀yin èèyàn mo gbà yín nímọ̀ràn ẹ kúrò ń bẹ́ẹ̀ ẹ má kúrò ẹ ṣí tó bá jẹ́ pé bí kìrìsìtẹ́nì wàláì ká ní bí ẹ̀sìn yẹn ṣe fààyè gbàlàáfíà náà ni mùsùlùmí náà fààyè gbàlàáfíà ni ibi tí mùsùlùmí ò bá ti dé láǹgbàlá ayé ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ wọ́n mọ̀ gbọ́ kú ni wọ́n mọ̀ gbọ́ wọn pọ̀ ni wọ́n mọ̀ kẹ́yìn kankan kun lórí burúkú èèyàn mélòó ló wà ní nẹ́ẹ̀sì yẹn gangan ti dá lọ́lá àfi kẹ́ mọ wẹ́n tí ẹ fowó gbé lọ kóòtù tẹ́ mọ̀ dá lẹ́jọ́ ẹ̀sìn tí ò bá ti lálàáfíà ẹ kú òun bẹ́ẹ̀ kò léèwọ̀. Jésù kò sí láàyè yìí Jésù nìkan lọ́rẹ̀ òtítọ́ ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi kò jẹ́ gbàgbé mi o kò jẹ́ gbàgbé mi ọ̀rẹ́ òtítọ́ kò jẹ́ gbàgbé mi hallelujah ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Ká má jẹ́ kó tún yà wá lẹ́nu tí ń bá tún tẹ̀síwájú tí mo tún ní dúró t'Olúwa má ṣe iyèméjì ohunkóhun tóun kò lè dé gbèdà má ṣe pẹ́ lọ́wọ́ rẹ̀ ló wà ẹni àánú lọ́ba Olúwa kò jẹ́ gbàgbé mi o kò jẹ́ gbàgbé mi ọ̀rẹ́ òtítọ́ kò jẹ́ gbàgbé mi hallelujah ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Inú mi dùn gan mo sì láyọ̀ láti rí fídíò yìí. Wọn kó gbogbo wa la máa mọ arákùnrin wa brọ́dà wa bàbá wa ẹ̀gbọ́n wa àti àbúrò wa eléyìí tí mo gbé sókè. Gbogbo la mọ̀ wípé mùsùlùmí ni wọ́n tí wọ́n sì máa ń kọ orin fún ẹ̀sìn Islam orúkọ wọn ní Èrè Àsàlátù. Inú mi dùn láti rí pé wọ́n kọ orin yìí wọ́n fún wọn lọ sí church so wọ́n sì kọ pé ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀ ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi kò jẹ́ gbàgbé mi o kò jẹ́ gbàgbé mi ọ̀rẹ́ òtítọ́ o kò jẹ́ gbàgbé mi hallelujah ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Láti wọ Èrè Àsàlátù mẹ́sẹ̀jì mi yìí ó wà fún yín. Ṣẹ́rí tó bá mi kàn fẹ́ jẹ́ kẹ́ ẹ kọ orin yìí bíi pé ẹ kọ̀ kọ́ lásán. Mo fẹ́ kẹ́ ẹ rí mẹ́sẹ̀jì tó wà nínú orin tẹ́ ẹ kọ yìí ó sì fẹ́ jẹ́ kó tọ́ka yín padà sọ́dọ̀ Jésù. Ìmọ̀ bóyá àwọn ìjọ Ọlọ́run tó pè yín bóyá wọ́n sanwó àbí wọ́n sanwó. Tó bá yẹ pé wọ́n sanwó ni ìfẹ́ kẹ̀kàn rí pẹ̀kàn wá ṣiṣẹ́ lásán o ẹ̀kọ̀ wá ṣe ṣó o. Tó bá yẹ pé wọ́n sanwó ni ìkàn fẹ́ kẹ́ ẹ rí pé bóyá ẹ̀kàn wá pé kí gbogbo wa kan wà kó má sì já. Òun fẹ́ kẹ́ ẹ rí wípé orin tó ní í ṣe pẹ̀lú ìgbàlà ni. Ẹ jẹ́ ká wá sínú the book of John chapter 10 verse 10 to 11 kẹ́ ẹ lè mọ iṣẹ́ tí ó wà nínú orin tẹ́ ẹ kọ. Ó ní olè kì í wá bí kò ṣe láti jalè láti pa àti láti parun èmi wá kí wọ́n lè ní ìyè àní kí wọ́n lè ní ọ̀pọ̀lọpọ̀ èmi ni olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. John chapter 10 verse 10 to 11 ẹ wá sí John chapter 15 kẹ ẹ wá sí verse 13 to verse 15 ó ní kò sí ẹnìkan tí ó nífẹ̀ẹ́ kò sí ẹnìkan tí ó ní ìfẹ́ tóbi ju èyí lọ bí ẹnìkan fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Alẹ́ tó fẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ yìí Jésù Kristi náà ló sọ. Jésù ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún yín fún ìràpadà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín fún ìgbàlá yín. Yín tó fi jẹ́ ọ̀rẹ́ wa nìyẹn torí pé ó fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀. Tó wáá pé lóòótọ́ lẹ gbà wípé Jésù jẹ́ ọ̀rẹ́ yín ẹ̀yin pẹ̀lú sì jẹ́ ọ̀rẹ́ Kristi ẹ gba iṣẹ́ ìgbàlà tó wà nínú Kristi. Ẹ jẹ́ ká gbọ́ síwájú. Ó ní ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe ẹ̀yin bá ṣe ohun tí èmi pa láṣẹ fún yín. Èmi kò pè yín ní ọmọ ọ̀dọ̀ nítorí ọmọ ọ̀dọ̀ kò mọ ohun tí olúwa rẹ̀ ń ṣe ṣùgbọ́n mi pẹ̀lú èmi pè yín ní ọ̀rẹ́ nítorí ohun gbogbo tí mo ti gbọ́ látọ̀dọ̀ bàbá mi wá ó ti fi hàn fún yín. Jésù ò pè wá lẹ́rú kò pè wá lọ́mọ ọ̀dọ̀ kò pè wá ní ìránṣẹ́ lásán ọmọ ọ̀dọ̀ ẹrú kan servant ọ̀rẹ́ ló pè wá. Ó sì wá fẹ́ jẹ́ kẹ́yìn náà wá sínú ipò ọ̀rẹ́ yìí
ká lè jùmọ̀ jogún ìgbàlà tó wà nínú Kristi Jésù. Ẹ rò ọ̀rọ̀ yìí dáadáa kí ẹ sì fi sí ìṣe, kó má kàn jẹ́ pé kọ̀kọ́ lórí lásán, àmọ́ kí ẹ ti pàṣẹ rẹ̀ dẹni ìgbàlà, kí oore ọ̀fẹ́ Kristi kó máa mú wa bí sí i. Àmín. Ẹ ṣeun gan sà. Kẹ́lì tó bá yẹ kó dá ẹ lójú ọ̀wọ́ á sọ̀rọ̀ náà wọ́n á sọ̀rọ̀ tó wọ́n kó dá ẹ lójú pé òun lè kọ́fà pé ó mọ ètò tó gbé dání tó sọ ètò lìdìbẹ́ndẹ̀ ó ti wọ́n pàdé Yusuf Adépọ̀jù kó wá ṣé wọ́n pè sí debate àwọn tó ń pè é pé kó wá sí debate ó ṣe wá síbẹ̀ kó wá bọ̀ sí debate tó wọ́n kó dá ẹ lójú òun á kọ́ àwọn sọ̀rọ̀ náà wọ́n mọ̀ sọ̀rọ̀ dáadáa wọ́n òpó aláàlá ẹranko yìí ọba wọn fọlọ ẹsùn àwọn òbí tí àwọn fọlọ ẹsẹ sí òun ní àti mọ sọ̀rọ̀ kó mọ bá tó mọ sọ̀rọ̀ lọ láìpẹ́ mọ bá a gbogbo gbígbé ẹtẹsí kẹjẹ wọn máa dẹrẹ kó yẹ Ọlọ́run máa bá tẹjẹ Ọlọ́run. Now news ẹsẹ̀ jáde pé àwọn mùsùlùmí ẹgbẹ́ yín ṣe pa ẹnìkan ní Uganda everybody mọ̀ wọ́n wá sórí DM mi ó wá ń sọ wípé tí wọ́n mọ̀ pò dá mi lójú kí n bọ́ta kí n wá pàdé ẹnìkan bìkan ṣé ẹ ti gba owó ẹ̀mí mi ni àbí bó o because ẹni tó sọ pé ó ń bọ̀ níbì kan pé kí wá pàdé ẹ̀ mo ti challenge fún debate several times ó lóun ò gba public mo lókè já ṣe online wà nù studio kí n wà ń bí kò dá mi lóhùn so ìsín ẹ̀ ń wẹ́ni tẹ́ pa àbí bẹ́ẹ̀ kọ́ lórúkọ Jésù ọ̀pọ̀lọpọ̀ nílọ èmi ò ní ìdá ti ṣépè fún yín cause mo mọ̀ nǹkan tó ń ṣe yín nǹkan tó bí yín sí ni nǹkan tó bí yín sí ẹ máa fíìlì pé yẹn pé bó ni wọ́n ṣe lè máa sọ báyìí nípa ẹ̀sìn wa bó mo bẹ̀ yín torí tọ́lọ́run ẹ lọ ṣèwádìí lórí àwọn nǹkan tá à ń sọ tá à ń kàánú wé yín tó bá pé irọ́ là ń pa ìtara ò sì dé ìjọba Ọlọ́run ìtara lórí irọ́ kò dé ìjọba Ọlọ́run o ìtara lórí òtítọ́ àti òdodo ló máa ń múyàn dé ìjọba Ọlọ́run ṣe wá rí èrè tẹ̀ ń ṣe yìí pẹ̀lú èpè tẹ̀ ṣe yẹn ẹ sì máa fẹnu yẹn wàásù ìjọba Ọlọ́run last ẹ dẹ̀ máa jèrè ọkàn àwọn èèyàn máa tara yín wá sọ́dọ̀ Jésù ní orúkọ Jésù Kristi Olúwa wa ni mo gbàdúrà àmín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ràn máa yẹn náà tẹ̀sí fìdí kó rí bẹ́ẹ̀ fún ẹ sọ pé àmín fún ẹ mọ̀ sí pé fún comment section Jesus is the only way. ṣé rí i pé ó wá ní agbára báyìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rárá go ó gbẹnu tán gbogbo àwa tá a lè jọ wo fọ́nrán yìí nígbà tá a ti wò ó sìn mo mọ̀ pé ó ti wá yé wa wàyí kí la fẹ́ sọ kí lẹ́yìn náà rí sí ẹ̀yin mùsùlùmí náà tẹ́ ẹ dẹ̀ máa bá fọ́nrán ìpàdé nínú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olóòtítọ́ nínú wọn tẹ́ ní ìbẹ̀rù Ọlọ́run mo mọ̀ pé ẹ̀yin náà máa ní nǹkan méjì tàbí mẹ́ta tẹ́ ẹ máa sọ láì ṣe pé bóyá à ń ṣépè fún ẹnikẹ́ni tàbí à ń sọ̀rọ̀ àlùfàǹṣá sẹ́nikẹ́ni ṣùgbọ́n ọ̀rọ̀ bí àmọ̀ràn bí ẹ̀sìn Islam bí ò ṣe ní bàjẹ́ tó dẹ̀ ní dá wàhálà tàbí ogun sílẹ̀ ní àwùjọ wa ẹ ṣe ẹ láìkí fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa share ẹ bákan náà lẹ́yìn ìgbà tẹ́ bá comment tán ẹ̀yin tẹ́ dẹ̀ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ wò sàlẹ̀ yẹn ẹ máa ń subscribe button yẹn ẹ bá wa gbé ọwọ́ lé ó máa gbé notification bell wá ẹ gbọ́wọ́ lé bákan náà á tètè máa ta wá lólobó ohun tó wà fún nìyẹn tá bá ti ní fídíò tuntun á tètè ta wá lólobó pé a tuntun ní fídíò fún wa ẹ ṣeun bí a ṣe ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi àná Ọlọ́run ní fi wá sílẹ̀ ọwọ́ tá fi subscribe yẹn a ó fi gbé nǹkan rẹ̀ ṣe nínú ọdún yìí lórúkọ Jésù àní fi gbọ́mọ sí láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.